láyé Amẹ́ríkà àwa Fúlàní nìkan kọ́ ló máa ń fún terrorism, kódà àwa nìkan kọ́ ló máa fìyà ẹ̀ jẹ, apọ̀ tó máa mú, kódà àwọn tó lérò àwọn náà máa jẹ ń bẹ̀. Ọmọ Yorùbá eléyìí gbẹnu tán o, ó ṣọ̀kì ó ṣọ̀kì èmi náà o. Ìròyìn kan kàn mí lára láìpẹ́ yìí nísìn, kábíyèsí Elédùmarè, allegedly ọmọ Yorùbá ó ti ṣẹlẹ̀, àwọn Fúlàní ti yarí o, wọ́n ti dárúkọ àwọn tí àti ẹ̀ lè lérò. Mo ṣáà ń wò pé kí ló lè fà á táwọn àgbààgbà tí wọ́n fi dákẹ́, kí ló lè fà á tí àwọn bàbá wa tó fi ṣe bẹ nípa àwọn ò mọ̀ wá, kí ló lè fà á táwọn Fúlàní tí wọ́n fi máa ṣe bó ṣe wù wọ́n, àṣé ó nìkan tó gbẹ́kẹ̀lé. Kábíyèsí Elédùmarè, ọba tí ò fẹ́ àbòsí, ọba tí ò fẹ́ rán. Ǹjẹ́ mo táwọn Fúlàní ṣe, wọ́n ti competition mọ́ wa. Yes, àwọn Fúlàní ti pè pàdé, wọ́n dẹ̀ ti come to conclusion, wọ́n ti competition against àwa ọmọ Yorùbá. Wọ́n dẹ̀ dárúkọ àwọn èèyàn bíi 6 kan tí wọ́n ní àwọn ti gbà pé Amẹ́ríkà máa destroy àwọn ti gbà pé Amẹ́ríkà wọ́n á ṣe gbogbo tó bá pé, ṣùgbọ́n o kò kí ń ṣe àwọn táwọn jẹ́ Fúlàní kan ni wọ́n máa bá jà, àwọn ṣetán láti dárúkọ àwọn èèyàn. Kábíyèsí Elédùmarè, àwọn bàbá yẹn wá ní àwọn ò tí lè fún mi ní gbogbo orúkọ tí wọ́n dá. Orúkọ bá wà bẹ́ẹ̀, former president wà bẹ́ẹ̀, minister, a lot of people. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ wa a máa sọ pé àwọn Fúlàní láwọn dàlú, àwọn làwọn pa èèyàn káàkiri. Wọ́n ní ṣé wọ́n mọ̀ pé àwọn kan ló bẹ̀rẹ̀, pé àwọn kan ló fàyè gbà ni. Gbogbo tí mò ń sọ yìí allegedly ni, I'm not there. Màwọn tó sọ kò sí àwọn tí wọ́n lè parọ́. Ọ̀rọ̀ tí wọ́n dẹ̀ sọ nígbà tá a gbé làákàyè sí, àríkọ́rọ̀ wà bẹ́ẹ̀ níwọ̀nba. Ọmọ Yorùbá, àwọn Fúlàní ti competition o, wọ́n ti competition rẹ́ṣọ́, wọ́n ti kọ́ ránṣẹ́ sí Donald Trump. Kábíyèsí Elédùmarè, nígbà tí àwọn orúkọ táwọn bàbá wa yìí tí wọ́n dá fún mi, ẹ̀rọ Ọlọ́run bá mi. Alákọ̀ọ́kọ́, wọ́n ní kó ṣàwọn jẹ́jẹ́. Wọ́n ní ẹnìkan ṣàlò sáìnì ẹ̀ sí lọ. Nígbà tí mo wá ṣe àwọn ìwádìí, a wá rí i pé ó dà pásìkò bàbá Tinubu, àsìkò bàbá Ọbásanjọ́ ni wọ́n àdì kìíní yẹn sí, ni wọ́n àdì ṣẹ̀ríà. Wọ́n ní bí ṣẹ̀ríà ṣe wà yẹn, ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ ex-governor, tí wọ́n jẹ́ ex-president, ex-head of state tọ́jú ọmọ Fúlàní, gbogbo wọn ni wọ́n ń bẹ̀rù láti sáyé ṣẹ̀ríà. Allegedly, wọ́n ní àwọn northern elders kò ń ṣọ̀rọ̀ 50 years tí wọ́n ti pariwo pé káwọn tó jẹ́ ọmọ àwọn tó ń ṣe head of state, tó ń ṣe president, tó ń ṣe ní Nàìjíríà ni o, tí wọ́n dá wọn lò, tó ní táwọn bá sáyé ṣẹ̀ríà ó máa padà fìyà jẹ àwọn táwọn dá Hausa ni, táwọn bá dẹ̀ sáyé ṣẹ̀ríà ó lè padà wipe wọn Fúlàní in future to come. Wọ́n ní nígbà tó dẹ̀ dàsìkò bàbá Ọbásanjọ́, wọ́n approach wọn pẹ̀lú ṣẹ̀ríà, bàbá dẹ̀ gbà tọwọ́ tẹsẹ̀. A gbọ́ pé wọ́n sign ẹ̀ sófin, wọ́n gbé ṣẹ̀ríà wọ òfin Nàìjíríà. Látìgbà yẹn ni wọ́n ti fún jihad ní soft landing nílẹ̀ Yorùbá. Látìgbà yẹn ni wọ́n ní because ìlú tí ó bá ti sí ṣẹ̀ríà, àwọn táwọn jẹ́ mùsùlùmí àwọn ò lè practice original religion àwọn. Ìlú tí ṣẹ̀ríà bá wà làwọn ti lè sign ni, làwọn ti lè practice original religion àwọn. Wọ́n ní báwọn ṣe wà yẹn religion soldier làwọn. Tẹ́bàdẹ́ gbàgbé ẹ rí i pé bọ̀bọ́ kan ti jáde rí tó jẹ́ lára àwọn northern youth leader tó ní àlẹ́tọ̀ọ́ láti fọwọ́ kàn àwọn Fúlàní torí pé àwọn self-determinator àwọn ni, àwọn activist àwọn làwọn Fúlàní terrorist tó ń pa àwa.
ṣẹ́yìn náà ti rí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ti wáyé tó fi jẹ́ ká mọ̀ wípé a lè gbé papọ̀. Nísìnyí àwọn ọmọ Yorùbá wá ń béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ bàbá Ọbásanjọ́. Wọ́n fún mi ní ìbéèrè bíi 5 tó ní ká bá àwọn sọ síta. Kẹ́yìn ìyá àti bàbá wa, ẹ̀yin tẹ́ bá mọ ìdáhùn ẹ̀, ẹ bá a kọ sí comment section, torí pé a sì ń gbé àwọn kan bọ̀ lórí prógrámù yìí kó wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn. But before then, kí ló pinnu èmi àti yín? Alákọ̀ọ́kọ́, wọ́n ní ká kọ́kọ́ bi bàbá Ọbásanjọ́ wípé kí ni ìdí tí wọ́n ṣe sáìn ṣẹ̀ríà tó bá jáwọ́ ni wọ́n sáìn yẹn, pé kí ni ìdí tí wọ́n ṣe gbà wọlé. Wọ́n ní ṣé mùsùlùmí ni wọ́n ni? No, wọn kì í ṣe mùsùlùmí. Ẹ máa gbọ́ gbogbo tí mò ń sọ yìí kò ń ṣe ideology tèmi o, iṣẹ́ tó rán mi ni mò ń jẹ́ yìí, mo lè sì máa sọ tó jẹ́ ideology mi fún ara mi, ìyẹn náà ọ̀rọ̀ tá à ń sọ yìí. Now wọ́n ní wọ́n ń ṣe mùsùlùmí, wọ́n ń ṣe Fúlàní, wọ́n ń ṣe Haúsá, wọ́n ń ṣe Bòròró, wọ́n ń ṣe any tribe from the north, ọmọ south west ni wọ́n. Kí ni ìdí tó fi gbé ìgbésẹ̀ yìí? Àwọn Amẹ́ríkà ń béèrè ní sí pé torí pé ń táwọn Amẹ́ríkà fẹ́ ṣe ta gbogbo fẹ́ ṣe nísìn, gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ ní bí ṣẹ̀ríà ṣe ṣẹlẹ̀ bó ṣe ṣẹlẹ̀ ní Nàìjíríà, gbogbo pátápátá ni wọ́n máa palẹ̀ mọ́. Bóyá o ti sponsor ṣẹ̀ríà rí ni o ti sponsor kí Fúlàní máa pààyàn rí ni o ti any act of terrorism tàbí tó ń finance wọn, Amẹ́ríkà ní gbogbo yín láwọn ti mọ̀, gbogbo yín dẹ̀ làwọn máa kó táwọn máa palẹ̀ mọ́. Òun lè ṣe rí táwọn Fúlàní ìjẹ́wọ́ nísìn kó bàbá já àwọn nìkan. Wọ́n ní tí bàbá Ọbásanjọ́ ò bá sáìn ní ṣẹ̀ríà constitution, àwọn ò lè ní ọkàn láti máa ṣe jihad. Wọ́n sọ bẹ́ẹ̀. Now kí ló fà á tí bàbá wa Ọbásanjọ́ ṣe sáìn ní nǹkan báyìí? Kí ló fà á? Kò ń ṣe bẹ́ẹ̀ nìkan ni mo ń lọ o, nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgò, torí pé kí ni nísìn inú ti ń bí àwọn Amẹ́ríkà. Tẹ́ bá wò dáadáa, Ọbásanjọ́ is a very respected person in America. Ìdí nìyẹn tó ṣe bí orílẹ̀-èdè Amẹ́ríkà nínú pé kí ló dé tó fi sáìn sí lọ. Ká ní mùsùlùmí ni wọ́n nísìn, àní wọ́n ṣe nítorí ẹ̀sìn wọn ni. Bàbá Ọbásanjọ́ wà dúró síbẹ̀ yẹn nìkan o, wọ́n tún yọ history kúrò nínú educational syllabus. History, so that a ní mọ identity wa, a ní mọ bá ṣe jẹ́, a ò ní mọ bóyá ìkọ̀kọ̀ náà là á mẹ́tẹ̀ẹ̀ta, a ò ní mọ palè dá dúró. Bàbá Ọbásanjọ́ yọ history, ìtàn wa, ohun tó lè jẹ́ ká mọ bá ṣe jẹ́, wọ́n yọ kúrò ní education syllabus. Ẹ sọ fún mi, ṣàfẹ́ sọ pé àwọn student complain history? No. Gbogbo alágbọ́n nǹkan tí Galadima sọ, Buba ṣe Garba Buba nàbí kọ̀ọ̀kan bẹ́ẹ̀ tó sọ, tó ní nígbà táwọn fẹ́ gba Ìlọrin lọ́wọ́ Yorùbá, gbogbo eré láwọn ti sá, àwọn ò rí gbà, torí pé kí ni àwọn ọmọ ogun ilẹ̀ Yorùbá wọ́n dúró wámúwámú, àwọn ajìjàǹgbara wọ́n dúró wámúwámú, àwọn ọmọ ọkọlẹ̀ Yorùbá wọ́n dúró wámúwámú, wọ́n dúró pèsè àní jẹ́ kí Fúlàní gba Ìlọrin. Nígbà yẹn ẹsẹ̀ Fúlàní ò tí ì ranlẹ̀ nílọrin, wọ́n ti wà nílọrin o, ṣùgbọ́n kò tí ì lágbára tó yìí. Wọ́n ì tí ní confidence tó tọ́ nílé yìí. Àwọn ẹgbẹ́ ọmọ Yorùbá kan gbéra dìde, wọ́n fẹ́ lọ flush gbogbo wọn kúrò lọ́rin pé kọ́ lé wọn dànù, kọ́ lé wọn padà sílẹ̀ Haúsá. Bàbá Ọbásanjọ́ wà ẹ̀kọ́ náà la gbọ́ pé wọ́n lọ bá. Ìgbà yẹn lẹ fi wí pé gọ́ọ̀mẹ̀ntì kọjú sáwọn OPC.
nígbà tó OPC sì ń jẹ́ OPC nìyẹn, tó OPC dúró háúnháún. Wọ́n lo federal power against àwọn ọmọ ìyá wọn. Bàbá Ọbásanjọ́ kọjú, wọ́n kẹ́yìn sáwọn ọmọ wọn, wọ́n wá kọjú sáwọn Fúlàní. Wọ́n ran Fúlàní lọ́wọ́ láti gbà lóyún. Àwọn Fúlàní wọ́n fẹnu wọn sọ́nà. Wọ́n ní torí Ìlọrin làwọn ṣe jẹ́ kí Buhari jẹ president, pé because is 100% Fulani man. Gbogbo interest tí Buhari ní láyé lórí Fulanism àti agenda of Madam Fodio, gbogbo ara mọ̀ yẹn. Bàbá Ọbásanjọ́ ò tún dúró síbẹ̀ yẹn nìkan. Gbogbo ohun tó jẹ́ ti Yorùbá pátápátá, gbogbo ohun táwọn bàbá wa ti ṣe wàhálà ṣẹlẹ̀ fún wa, gbogbo ohun tí àwọn bàbá wa, gbogbo àwọn nǹkan tó fowó kòkó rà, ẹ lọ sí Nigeria House ní UK, ẹ lọ káàkiri. Nigeria have property almost all over the world pẹ̀lú agriculture àtowó àti yes, it's just agriculture, farming, oko dídá, owó kòkó. Òun làwọn bàbá yẹn fi tún Nàìjíríà ṣe, ni wọ́n fi máyédẹrùn fún àwa ọmọ Yorùbá nígbà yẹn, débi wípé owó wa ju dọ́là lọ just with ordinary agriculture. We have a fertile land. A ní ilẹ̀ tí orílẹ̀-èdè fi ń tọrọ ilẹ̀. Tó bá ń jẹ àgbàdo, tágbàdo bá jábọ́ sílẹ̀ lẹ̀, tó bá kọjá bẹ́ẹ̀ ẹjọ́ kẹta, àgbàdo yẹn á ti wù. Tẹ́wà bá jábọ́ lọ́wọ́ ẹ̀ sílẹ̀ lẹ̀, tó bá padà kọjá bẹ́ẹ̀ yẹn, ẹ̀wà yẹn ti máa grow because Ọlọ́run fi ilẹ̀ ọlọ́ràá ó fi kẹwàá. Ẹ wá imagine nísìnyí tá ti wá dictate more resources, a ti dictate Californium tó yẹ pé per kilogram ẹ̀ is more than $50 million now, $50 million now. Not 50 million naira, $1 million. Just 1 kilogram. Àti ní crude oil, petrol, kerosene, aviation gas, oríṣiríṣi nǹkan ó tún ti kún nǹkan tá ní tẹ́lẹ̀, tó túmọ̀ sí wípé tí àwa ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí gbogbo wa bá jẹ́ billionaire, the government will have all what it takes for all of us to be a billionaire in Yoruba land. Let's say in Nigeria, lásìkò tá àìtí, because àìtí gba òmìnira báyìí, ẹni tó bá sọ fún wa pàtí ní country báyìí ó parọ́ fún wa ni. Òun làánú àwọn tó ń tẹ̀lé ní tìrì ṣe ń ṣe ní. Kó tó di pé màá wá bẹ̀rẹ̀ sí ní play àwọn videos, ẹ jọ̀ọ́ ẹ já sáré dókè ọ̀hún, ká sáré dókè ọ̀hún. Olùsàdé ní pẹ̀lú àbáwọ̀ tọ̀lẹ̀tọ̀lẹ̀ lọ́jọ́ tí iná bá bojú komi ní dákẹ́ ariwo màsẹ́sẹ́rẹ́ ò gbọ́dọ̀ tẹ̀lẹ̀ bí ògbògbò. Ó bá rí bí ògbògbò sísẹ́lẹ̀sẹ̀lẹ̀ ó sẹ́ ẹ̀yọ̀ ìkọlà lórí ẹ̀yọ̀. Olóyè Máyégún Aníkúlápó ní jìgàjìgà bí ẹkùn. Akọlabata òkúta bàbá aláwo tó ń dífá bí ẹni wẹ̀jú. Gbogbo ayé bá gbóná lálálá bí iná yẹrin. Táwọn ìyàbí bá mi ayé ọmọ ènìyàn jìgìjìgì tètè máa bọ̀ wá sọ́dọ̀ ọmọ oníṣẹ́ olúbẹ̀. Olóyè Máyégún Aníkúlápó oṣù òróró sùmàlú lórí ọkiri ojú owó fún àkókò rere ní tiẹ̀ ní ìdí àìrọ́mọ bí lọ́mọ aráyé fìdí ọ́. Pèsè láyé fi kẹ́ ìwọ ní tàbí àmì ìkórìíra ní bẹ lára rẹ̀. Àìsàn ọjọ́ pípẹ́ okùn ìdílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tètè gbéra lẹ̀ kó dìde. Kò sí olóyè Máyégún Aníkúlápó gbogbo ara kìkì òògùn. Abániyẹ̀ràwọ̀ ẹni wò abolórí bẹ̀rí. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí àyẹ̀wò nípa ogun tó ń ja ayé rẹ̀ pè sórí nọ́mbà yìí 08023940939 08023940939. Ìjì kìí jà kó gbé olólọ, ìjì kìí jà kó gbé ọlọ́lọ́. A kì í kórè olóńgbò ní ògún. Ìwọ náà rẹ̀ yóò ká rẹ̀ ló kọ́ lọ́lọ́. Ẹ káàbọ̀ padà ènìyàn wa, nọ́mbà bàbá Máyégún lẹ ti rí yẹn. Fún ẹ̀yin tí ẹ bá ní ìdùn ẹ̀pẹ̀, má sọ mi rí wọn rí, iṣẹ́ tó dáa tó ń ṣe ní iṣẹ́ polówó wọn. Bí o fẹ́ gbàwé gbèlú, ó
kò fẹ́ rúbọ ni, o fẹ́ ṣẹ̀bẹ̀ àwọn àgbà, ẹ̀yọ́nú ayé, iṣẹ́ ajé, àfàìrò, àwọ́rò, gbé olórí ọkọ, olórí aya, anything that has to do with spirituality, ẹ pè wọ́n. Bóyá rẹ̀ fẹ́ dira, ó fẹ́ di ọmọkùnrin, kí Fúlàní máa sọ̀rọ̀, kí ìwọ náà máa sọ̀rọ̀, kí Fúlàní dé kó sọ pé kí ló ṣẹlẹ̀, ó fi ọwọ́ fi gba gbogbo nǹkan tó wà lọ́wọ́ ẹ̀, ó wà ní Yorùbá, kí ló sì. Àwọn nǹkan míì wà kan tẹ́ pẹ̀lú man of 5,000 tó máa ṣe oríṣiríṣi nǹkan ẹ̀. Ọmọ Yorùbá ẹ̀ka jara ẹ pè wọ́n, Máyégún ẹ̀yìn tí ìbàdàn ní tẹ̀lé pé ẹ pè wọ́n. Mo máa ń sọ voluntarily, ẹ pè wọ́n, mi ì rí wọn rí, ṣùgbọ́n iṣẹ́ tó dáa tó ń ṣe, a ò gbọdọ̀ ẹni tó ń ṣe iṣẹ́ tó dáa báyìí ká wá fi wọn pamọ́ fọ́mọ Yorùbá. Now ẹ jẹ́ ká bọ́ sí ìpele kejì. Wọ́n ní látìgbà tí ọ̀rọ̀ ṣẹ̀ríà yìí ti ń di wàhálà, ìgbésẹ̀ wo ni bàbá Ọbásanjọ́ gbé? Àti pé ṣé wọ́n mọ̀ pé ṣẹ̀ríà ọjọ́ kìíní àná ló bí gbogbo kìíní yìí? Torí pé under normal circumstances, ohun tí bàbá Ọbásanjọ́ ṣe fún Nàìjíríà, ìkà gbáà ni wọ́n ṣe fún àwa ọmọ Yorùbá. Torí bó ṣe ń fún gbogbo bó ṣe ń sọ gbogbo property ọmọ Yorùbá tó ń sọ di ti Nàìjíríà yìí, kò sí kankan nílẹ̀ Haúsá tó sọ di tọmọ Yorùbá tàbí tí wọ́n sọ di ti Nàìjíríà. Wo Lagos airport tó sọ di Muritala ọmọ Fúlàní, a lot of things, Àjàkúta Steel, gbogbo àwọn nǹkan tó wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó yẹ pé almost every day làwọn investor ń rọ́wọ́ ilẹ̀ Yorùbá, turn gbogbo upside down. Àwọn ọba wa náà, àwọn ọba tó sọ wọ́n dẹni yẹ̀yẹ́, ọsọ wọn dẹni tí ò lè sọ̀rọ̀ mọ́ ní àwùjọ. Tó a gbọ́ pé nígbà àsìkò wọn náà ni wọ́n ṣe kí ni, lọ sọ àwọn ọba dẹni tó máa wà lábẹ́ local government chairman. Ẹ̀yin èèyàn wa, kí lẹ rí sọ̀rọ̀ yìí? Amẹ́ríkà ti yarí pé wọ́n ti fún wa ní gbèǹdéke, I think it's 2 weeks ni wọ́n fún wa, wípé gbogbo tó bá jẹ́ ṣẹ̀ríà kí bàbá Tinubu yọ kúrò nínú òfin Nàìjíríà, allegedly kíkọ́ yọ ní kíákíá. Wọ́n ní because kò sí nǹkan tá a lè ṣe tí ṣẹ̀ríà yẹn bá sì wà ní constitution wa tí a ò dẹ̀ tí ì pín, ìjà máa ṣẹlẹ̀, wàhálà máa wà, because ṣẹ̀ríà òun ló jẹ́ ká mọ̀ wípé ẹni tí ó bá ń ṣe mùsùlùmí, tẹ bá wàásù fún tí ò bá gbà ẹyẹ pa. Tí ó bá ń ṣe mùsùlùmí tó wá jíjọ́ kan tó lóun ṣe mọ́, òun fẹ́ di kìrìsìtẹ́nì, Kùránì jẹ́ ká mọ̀ pé ẹni bẹ́ẹ̀ ó jẹ̀bi ikú. A lot of things bẹ́ẹ̀. A fẹ́ máa fi gbẹnu sọ̀rọ̀ tẹ́lẹ̀ ni. Àwọn Fúlàní tẹ́rí tó ń pààyàn lẹ́ ọ̀tọ̀ ṣùgbọ́n ẹ̀ lójú wọn, they are doing a very good thing. Wọ́n gbà pọ̀ lọ́run làwọn ń jà fún. Ó láwọn fídíò kan tó wà lọ́wọ́ mi bíbá yìí, àwọn ẹlẹ́ni tó ń travel, wọ́n lọ bí 10, ọkùnrin wọn sí méjì, káwọn máa ń kọjú omi, káwọn máa ń kọjú omi báyìí, kọ́ máa wọra wọn. Wọ́n dẹ̀ gbé kí ni fire extinguisher, wọ́n dẹ̀ fi fọ́ orí wọn lẹ́yọ kọ̀ọ̀kan, wọ́n fi pa ogun wọn tán. Ṣé yẹn la fẹ́ sọ ni? Àbí ti chọ́ọ̀chì tọ́wọ̀, church tó wà live program, táwọn Fúlàní dẹ̀ wọ ní church tó dẹ̀ ṣìbọn bolẹ̀ tó pa gbogbo èèyàn tó wà ní church yẹn. Ìtí mo sọ yóò tí ju èdè lọ tó ṣe dàbí Ọ̀ṣun. Social media wọ́n capture live báwọn èèyàn ṣe wọlé tó dàbọn bolẹ̀ tó pa àwọn èèyàn lulẹ̀ pé àmọ́ kí anybody sọ̀rọ̀ nípa ẹ̀. Chief of defence staff wọn ì sọ, chief of army staff ò tí ì sọ, gbogbo pátápátá IG ò tí ì sọ̀rọ̀ nípa ẹ̀, CP wa ò tí ì sọ, director of DSS, president go ò tí ì sọ, state kọ́ ẹ ti ṣẹlẹ̀ gan, government go ò tí ì sọ. Gbogbo àwọn nǹkan báyìí, ìjọ́ wo la fẹ́ ṣe dà? Ìjọ́ wo la fẹ́ máa gbá àwọn kéde sábẹ́ képẹ́ẹ̀tì dà? Ìjọ́ wo la fẹ́ torí òṣèlú
ká máa fẹ̀mí àwọn èèyàn wa ká máa fi extend to politics tàbí ká máa tàfàlà. Ìjọ́ wo la fẹ́ ṣe nǹkan báyìí dá nítorí Ọlọ́run? A dẹ̀ ní ká dá dúró. Ṣé làwọn wèrè kan yarí? Àwọn ọmọ ojú ọ̀rọ̀ lárí. Yes. Tí wọ́n bá ń ṣojú ọ̀rọ̀ lárí ni wọ́n á torí owó. Wọ́n á jẹ́ kẹ́mí àwọn èèyàn máa ṣòfò. Kó tó di pé mo bọ́ sí ìpele tó parí, ẹ jẹ́ sáré dókè ọ̀run. Bitter tea ẹkùn tí ń wọ̀ láàjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ bẹ́ẹ̀sì ìyádànù nínú àgọ́ ara yín. Òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀. A sì tún máa ṣiṣẹ́ fún àti ìyẹn ìṣòro àìlè ní sókè sódò dáadáa. Láàúlá bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure. Bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer. Gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni láàúlá bitter tea yóò bá wọ̀ dáadáa. Ìṣòro ara ríro ń bọ́. Láàúlá bitter tea òun ni kẹ́ ẹ pínu ra láti wá egbòogi láàúlá bitter tea rà. Àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀jì wọn lórí àwọn WhatsApp numbers yìí +447-4245-27137 tàbí àwọn Nàìjíríà numbers yìí 08033194355 tàbí 08026265000. Kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ tí kànjẹ̀gbọ̀n lọ́wọ́ láàúlá bitter tea gbèrúra kò rí àtọ̀ ọbẹ̀. Ẹ káàbọ̀ padà. Nọ́mbà láàúlá bitter tea òun náà lè ti rí yẹn. Bóyá ẹ̀ ń ṣàìsàn ní prostate cancer, liver cancer, anything tó ṣàjọmọ́ àìsàn, ẹ pè láàúlá bitter tea. Bóyá nǹkan ọmọkùnrin yẹn kéré ni o lè kanlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n ni o fẹ́ àdúdùn, o fẹ́ pẹ́ lórí ẹ̀, ìwọ tí nǹkan ọmọkùnrin ojú títí níbẹ̀ tó dẹ̀ fẹ́ kó tóbi báyìí láàárín ọ̀sẹ̀ kan tí ó dẹ̀ ní any side effect ó wà sí nǹkan tí láàúlá bitter tea lò. Now that is that about that. Ọmọ Yorùbá ká má deviate kúrò lórí ọ̀rọ̀ tá à ń sọ tẹ́lẹ̀. Àwọn Fúlàní tó petition yìí kí lè rí sí. Wọ́n dárúkọ Ọbásanjọ́ fáwọn ni wọ́n ṣàì ṣẹ̀ríà. Wọ́n dárúkọ olóyè Sunday Igboho. Wọ́n dárúkọ Nnamdi Kanu. Wọ́n dárúkọ Samuel Ekpa. Kódà à ń gbọ́ pé wọ́n dárúkọ Ààrẹ Gani Adams. Gbogbo àwọn tó ṣàjálá kíkanjú nílẹ̀ Yorùbá wọ́n ń dárúkọ wọn. A wá gbọ́ pé àwọn yẹn wá ń sọ fún wọn pé gbogbo àwọn tó ń dárúkọ yìí they are activists. These are the people that are speaking for the Yoruba people. Àpàwọn jago. Mo sọ fún yín, mo náà Amẹ́ríkà àwọn ọmọ tó lọ. Ṣé ògùn ọmọ pàǹpà ọmọ òun ló ṣe ń dùn mí fún àwọn kan tó ń sọ pé k'Amẹ́ríkà má wá o, k'Amẹ́ríkà bá wá o, kìnìkan rẹ̀ kó máa jí ìsọ́sì sí wa ní o, ó máa ṣe kinní kan ní o, ó máa wá ṣàwo ní o. Ẹlòmíì báyìí tó bá ń sọ̀rọ̀ á dẹ̀ dàbí pé wèrè ló ń sọ̀rọ̀ wájú yìí. Torí mi ò rẹni tó nọ́mà kan tó máa kọ̀ déédéé decide pé k'Amẹ́ríkà má wá. Èmi àti ẹnìkan jọ ń sọ̀rọ̀ kan láìpẹ́ bí àbí about 30 minutes ago. Mo sọ fún mo ní ṣé mọ̀ pé t'Amẹ́ríkà bá wá is at our advantage because t'Amẹ́ríkà bá wá torí pé Nigeria government ti mọ ohun tó lè ṣẹlẹ̀ ní ọ̀dẹ̀ fẹ́ kọ́ wa. Wọ́n mọ̀ pé t'Amẹ́ríkà bá wá Yorùbá ti dúró, Biafra ti dúró, àwọn middle belt tọ́nà àwọn ń lọ àwọn gan ti dúró, ilẹ̀ Haúsá gan ti dúró. Fúlàní máa wà nowhere to be found. Ṣé mọ̀ pé Shettima Fúlàní ni òun dẹ̀ ló kó ọ̀pọ̀lọpọ̀ orí burúkú tó ń ṣẹlẹ̀ sí wa lẹ́nu yìí ó wà náà tó kó bá wa. Now nígbà tó dárúkọ Alimotu Sheriff tí wọ́n náà ló dá Boko Haram sílẹ̀ àti àwọn terror organization ní Borno State. Ó ní rárá o, irọ́ ló pa mọ́ òun o, ó ní Shettima ló dálẹ̀ o. Ta ni Shettima? Vice President wa. Amẹ́ríkà ń wò nítorí ó ní immunity. Ó sì ní immunity for now. Ẹ rí i pé
bàbá Tinubu sọ pé àwọn fẹ́ yọ káwọn lo ẹlòmíì, àwọn ilẹ̀ Haúsá ò gbà. Wọ́n mọ̀ pé tó bá ti yọ humility ò ní sí lórí ẹ̀ mọ́. Tí ó bá dẹ̀ ti sí lórí ẹ̀ mọ́, àtòun àti gbogbo àwọn tí wọ́n tó ń hùwà bàjẹ́ yìí, ọmọ kọ̀ọ̀kan kan ni bàbá Tinubu máa wọn ṣíkú. Ṣùgbọ́n nítorí pé wọ́n fẹ́ jẹ́ káwọn dẹni yẹ̀yẹ́ ni wọ́n ṣe yarí pé Shettima gbọ́dọ̀ ṣì wà as vice president. Ọmọ kí tó bá wà as vice, protection ṣì wà fáwọn. Ẹ̀yin náà ẹ wò, wọ́n wọ school, wọ́n kọ́ àwọn ọmọbìnrin 45 just like bọ́yìí ṣe nígbà ayé Jonathan. Àwọn ọmọbìnrin 45 wọ́n wọ girls high school, wọ́n kọ́ lọ kó wọn. I think it's in Kebbi State or so. Wọ́n lọ kó wọn. Tí wọ́n dẹ̀ fi kó wọn, tó fi ṣe everything, tó fi parí operation, kò sí ẹni Nigerian military tàbí force tó engage wọn. Níbi tí I think it's principal or headmistress mi mọ̀ tó ń gbìyànjú àti stop wọn, wọ́n mú màá wọ́n fìbọn fọ́ orí ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ pé wọ́n mà nàbí máa. Ẹ wo tó ṣẹlẹ̀ ní church yìí náà táwọn olóyìnbó adẹ̀ sọ fún yín pé there is Christian genocide, ṣùgbọ́n àwọn kan tó jẹ́ pé ọmọ àlè ni wọ́n tó máa jẹ lọ́wọ́ after. Wọ́n ní irọ́ ni kò sí genocide ní Nàìjíríà o, irọ́ ló ń pa o, we are living in one. Débi wípé ECOWAS chairman ti sọ̀rọ̀ báyìí, ẹ wò ó, orí mi ti ń bọ̀m̀bé. Tí bá ní kí n sọ̀rọ̀ ECOWAS yẹn sì kò ní dáa, màá dá ṣe lọ́tọ̀ ni. Nígbà tí ECOWAS chairman máa ń pariwo síta pé bàbá Tinubu, àwọn ológun ti fẹ́ gbàjọba yín o, ẹni ECOWAS chairman ṣe sọ̀rọ̀ ní bóyá bí ìjẹta. Ó ní tí military bá ti káwọn ológun bá ti gbàjọba ní Nàìjíríà, ayé gbogbo West Africa ti bàjẹ́ o. Wọ́n ní Nàìjíríà nìkan ló máa affect the whole of West Africa. Òótọ́ dẹ̀ ni kò sí wọ́n bẹ́ẹ̀. Ìdí nìyẹn tí Yorùbá ti gbọ́dọ̀ dá dúró. Tí Yorùbá bá dá dúró, Yorùbá ló gbé Nàìjíríà báyìí. Yorùbá ni ò jẹ́ kí Nàìjíríà ti pín ìdè wọn. Yorùbá ni. Mo ń sọ fún yín pé táwọn Amẹ́ríkà bá wá máa pè wá, ẹni rọ́lá ń pa. Ẹ wo nǹkan táwọn Amẹ́ríkà ṣe. Gbogbo alamọ̀pọ̀ di 20 ni wọ́n fẹ́ pass judgement ní Africa lọ. On the 20 yẹn náà làwọn Amẹ́ríkà fi ìdájọ́ Nàìjíríà sí. Bóyá wọ́n máa wọlé sí yìí o àbí wọ́n á ti ṣe sùúrù o. On the 20 yẹn ni wọ́n fi sí. Títí Nnamdi Kanu wá jẹ́ ọwọ́ àárọ̀. Tí Amẹ́ríkà jẹ́ ọ̀sán lẹ́yìn tó bá ti dájú Nnamdi Kanu tán. Ṣe rí pé something big is about to happen. Ẹ lọ dira, ẹ lọ oúnjẹ síbí, ẹ lọ ṣe kí ni, ẹ lọ oúnjẹ síbí. Ẹ̀yin tẹ́ bá lọ́mọ tó lọ sùkúl nílẹ̀ Haúsá, ẹsẹ̀kẹsẹ̀ with immediate effect, ẹ send o flight ní kẹjẹ kó gbé, kó má wà ní by road. Ọlọ́wà búùkù fún gbogbo yín. Bó jẹ́ máa lọ yarí, bó jẹ́ máa lọ ṣe bákan ni, ẹ wá wo flight. Any state tọmọ yín bá wà, bóyá Sokoto ni o, bóyá Kaduna ni o, bóyá Kano ni o, bóyá Maiduguri ni o, bóyá Yobe ni o, bóyá Katsina ni o, bóyá Zamfara ni o. Ẹ wo gba àwọn state tá ń dárúkọ yìí, ẹ lọ síbẹ̀. Scam ni. Gbogbo state tí wọn nílẹ̀ Haúsá, gbogbo state yẹ kí àwọn north ní pẹ̀lú kọjá 3 àbí 5 because they don't have the population. Ẹ wọ local government mi báyìí, kí máa wọ pa àwọn ọjà lẹ́wà ni. Ẹ lè rí studio 2 àbí 3. Wọ́n dẹ̀ ń gbé àwọn a lot of their local government don't even exist. Òun lè ṣe rí táwọn terrorists tó ṣe fi bẹ̀rẹ̀ ṣe lé. Ọmọ pé kò sí ẹni tí tó fẹ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn. Ó dúró lọ́mẹ̀ká, ó dúró ti terrorist. Ó máa bá rojọ́. Terrorist tó wọ fún camouflage, tó gbé AK-47 dání, tó magazine tó wà láyà, káàtì tó wà láyà ẹ̀ tó 40 pieces. Kó tó yin ẹyẹ kan tán, kẹ́ ẹ mọ iye ẹ̀mí tó máa ti bọ́.
kí ẹ̀ wá kó irú ẹ̀ 40 gbogbo ọta tó wà lára ẹ̀ bẹ́ẹ̀ is more than 1000 tá bá ka gbogbo àwọn ṣéènì tó lọ́mọ́rùn yẹn náà ẹ̀ pé terrorist of peace talk, can you imagine ní 21st century ọ̀rọ̀ Nàìjíríà ṣe mí láàánú lọ. Bàbá Tinubu tó bá kọ wájú sí yẹn ta tó bá kẹ̀yìn sí yẹn ta tó bá kẹ̀yìn nìkan kẹ́ tún ìrora yẹn pa ṣùgbọ́n àwọn fásitì sọ fún yín wípé àwa ọmọ Yorùbá a ní ìfẹ́ yín, ìfẹ́ tá a lè ní sí yín lẹ ṣe rí táwa ṣe ń sọ̀rọ̀ kẹ́ lè mọrú àwọn tó yí yín ká. Inú mi dẹ̀ dùn pé ẹ̀yin náà ti mọ àwọn tó yí yín ká nísìnyí ẹ ti rí pé owó yín lásán ni wọ́n nílò àtàgbára tẹ ní ó tán. Fúlàní ò nífẹ̀ẹ́ yín, Ṣẹ̀tìmá tó súnmọ́ yín jù kò nífẹ̀ẹ́ yín, àwọn Fúlàní ò ń dalẹ̀ ara wọn. Gbogbo ohun téèyàn àti Ṣẹ̀tìmá jọ ń sọ assurance wà pé gbogbo ẹ̀ ni wọ́n ń gbọ́. Okay, for example ẹ wo general Uba táwọn iṣu àpùpà yìí ní ṣe tọ́da kúnlẹ̀ tí wọ́n lè fi kan fọ orí ẹ̀ lójú gbogbo ayé. Ẹ mọ̀ kí mẹ́sẹ̀jì tó bá ń pa general bẹ́ẹ̀ kí wàá ní ká sọ fáwọn tí a jẹ́ débi tá a máa náírà. Ó ṣòro pé kò sẹ́ni tí wọ́n lè pa lápagbé àpagbé tí kò kàn ní tẹ̀yìn ẹ̀yọ. General yẹn wọ́n pè fún rescue, wọ́n pè fún fighter jet tó máa gbé wọn. WhatsApp ló fi ń bá wọn sọ̀rọ̀. Ó túmọ̀ sí pé àwọn terrorists they are working with some people that are programmer, àwọn hackers. Time tó bá ń ṣe lọ́wọ́lọ́wọ́ wá program gbogbo fóònù gbogbo communication wà diverted tí ó sọ̀dọ̀ wọn ní strong room. Wọ́n sáré rédíò wọn hello ó ti sọ fún àwọn fẹ́lẹ́ ní kọ́ máa bọ̀ ó ti ní òun máa ná fìlà sókè tó bá dé o tẹ́ bá ti rí helicopter tó fẹ́ balẹ̀ kẹ́ mọ̀ kí bẹ́ẹ̀ ló wà kéèyàn kìnìún kan kó tó di kí àwọn army tó débẹ̀ àwọn terrorists ti débẹ̀ because information yẹn ti leak. Who knows tó bá yẹ kó wọ́n pé ẹni tó pè gan ló sọ fún wọn. Wọ́n lè má lo intelligent gan pẹ́pẹ́ nìkan ló kọ̀ ọ̀gbẹ́ni wá kó tẹ máa fi mọ̀ wípé wọ́n lè di ambush máa yẹn lẹ́yìn tó pa gbogbo àwọn ọmọọṣẹ́ wọn tán táwọn kan náà ti ráyè escape ọ́fíìsì máa yẹn nígbà pé gbogbo wọn torí ẹ̀ pàpà wọn kú. Èèyàn máa rí ilé ìṣèkẹwà ní kó ṣe àmì wọ́n ṣépè fún yín ni. Ṣé èèyàn máa ń fọwọ́ rẹ̀ para ẹ̀ ni tí ó bá ń ṣe ẹ̀dì tí ó bá ń ṣe ẹ̀fún kí èèyàn wá jọ yẹn àmì èwo ń bẹ ẹ má bí ṣíta Amẹ́ríkà tá a máa fẹ́ jẹun tó máa fún alẹ́jà ńlá ẹran ńlá gbogbo ẹ̀ tí wọ́n sọ good money fún wa. Àmì tó kéré jù ní United States ní tá a bá ṣẹ́wọ́ sí náírà kò gba less than 10 million. Yes, àwọn àmì wọ́n ń gbà up to $7,000. Tẹ́ bá ṣẹ́ $7,000 that is about lè ní ìṣínísìn ká tiẹ̀ sọ pé bóyá réètì ò dáa ẹ jẹ́ ká lo 1,500 tó jẹ́ wá lè dé ká lo 1,500 now 1,500 times ká sọ pé 7,000 you see 10.5 million 10,500,000 àmì tó kéré jù 7,000. Ẹ sọ fún mi irú èèyàn bẹ́ẹ̀ ṣé kò ní lórí àti kú fún mi ẹ̀ ó máa rẹ́dí nígbà tó mọ̀ pé bọ́ bá pa òun lójú ogun gan gbogbo ọmọ tóun bá bí láyé ìjọba ló máa tẹ́kẹ̀ wọn tó máa fi kó àtìlẹ́wà tọ̀ wọn máa sanwó lé wọn. Yes, bá Amẹ́ríkà ṣe ń ṣe nìyẹn àtàwọn àwọn western advanced country. Nàìjíríà family 47,000 àmì mi wà pé lẹ́yìn tó bá yọ táàtì owó ẹ̀ tán owó tó máa ń dé ọwọ́ ẹ̀ kò kọjá 25,000 to 30,000. Báwo ló ṣe fẹ́ ṣe nígbà tí báàgì ráìsì kan ti wọ bí 100,000. Ẹ wò ó ká kólà kó lẹ́gbẹ̀ẹ́ ẹ̀kọ́ kọlà ewúlò kọlà fẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kọlà ẹja pàdé padà lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí lórí ọ̀rọ̀ títí ECOWAS fẹ́yìn tẹ́ bá fi ẹ̀wò mú wa ó kún fún polówó ọjà ẹ jọ̀ọ́.
ẹ gbé ìpolówó ọjà fún mi. Bẹ́ẹ̀ tiẹ̀ bí ẹ̀yin èèyàn ò bá tiẹ̀ fún mi lówó kankan mọ́ nísìnyí báyìí kò sẹ́ni gbọdọ̀ tó ń support mi mọ́. Òun ló dẹ̀ ṣe rí fídíò mi ti di ẹ̀ẹ̀kan nísìnyí nígbà míì gan mi ì rí kankan ṣe due to financial reasons. Mo mọ̀ pé Ọlọ́run tó wà ń dínà á sì jìnnà. Ojú ló ń kọ́ bòjì òun bọ̀ ń bẹ̀. Mo mọ̀ pé bó pẹ́ bóyá tá a bá gba kọ́ńtì wa màá ríṣẹ́ gidi ṣe. Gbogbo àwọn equipment tí mo need, irú mọ́tò tí mo ní mo need, màá lè rà fún ara mi nínú àgùn mi. Èyí táwa ṣe ń pariwo nìyẹn. Tí ìlú bá dáa, irú èmi gẹ́gẹ́ bí ọ̀dọ́ yìí màá ríṣẹ́ gidi ṣe, màá lówó lọ́wọ́, màá ra mọ́tò, màá kọ́lé, màá ra equipment. Torí Yorùbá nation ìlú yẹn máa dà gan, á máa gbádùn bí ìrà ní ṣúgà ni.